Dubai yẹn ni mo wà tí wà àti àwọn ọ̀rẹ́ ẹ̀ tẹ́ ẹjọ́ ń ṣolóṣó tẹ́ ẹ jà tí wọ́n bínú text message sí mi tó ṣàlàyé pé Fatima ó máa mú oko àwọn tó ń ṣaláṣẹ́wó ni o àwọn tó ń ṣe àwọn tó mọ̀ nǹkan kan ṣe bí nítorí pé ẹjà ló ṣe bẹ́ẹ̀. ẹ̀yin èèyàn wa àṣẹ olóṣó ní Fatima eléyìí tó bímọ fún Portable tó jáde tó ń sọ wípé Portable ò tọ́jú ọmọ tó ń bí fún o. ẹ wò ó Portable fúnra rẹ̀ ti wá jáde báyìí o. ó ní olóṣó ní Fatima o wípé tó bá dá Fatima lójú kí Fatima kó mú ọmọ wá sílé òun á lọ ṣe DNA test fún ọmọdé yìí lòun tó máa gbà wípé òun ní bàbá ọmọ o. Portable ṣàlàyé gbogbo bí Fatima bó ṣe rìn tí àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n sọ wípé olóṣó ni tí Portable fúnra rẹ̀ tó tún lọ sí stand ibi táwọn olóṣó tún máa ń dúró sí. ẹ wò kó má jẹ́ pé ẹnu tèmi lẹ ti gbọ́ ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa kájọ wò. ẹ má wá gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí ọ̀fẹ́ ní subscription o. ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe ẹ jọ̀ọ́ ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. béèyàn bá mà ti lórúkọ láyé ìlú wàhálà mà ní o. mo rí fídíò kan tí ọmọ obìnrin kan ṣe mo rí Fatima Mohammed lọmọbìnrin yẹn ń jẹ́ ọmọ tápà ni. tó fídíò yìí èmi ò mọ̀ bóyá ẹni tí mò ń bájà ló wá gbé wọ Fatima dìde o. mi ò dẹ̀ mọ̀ bóyá ẹni tó ní YouTube tó ti rojọ́ rí létí ẹ̀ tàbí táwọn ọ̀rẹ́ ẹ̀ tẹ́ ti jọ sọ́rí létí ẹ̀ tó mọ̀ wípé kinní kan gbà àárín èmi àti ẹ̀ kọjá ló wá wò pé tó YouTube tòun náà gbọ́dọ̀ jẹun tó sáré wá bá ẹ wípé kó o jáde kó o máa wá pa gbogbo irọ́ tó ń pa. tó bá jẹ́ bẹ́ẹ̀ from time o ò láròjinlẹ̀ kò ti jẹ́ káwọn èèyàn mọ̀. tó bá wá jẹ́ pé wọ́n ló fẹ́ lu opportunity pé mò ń trend lọ́wọ́ láàrin ìjà tó ṣẹlẹ̀ láàrin èmi àti Lizzy ẹlẹ́yà ló wá ṣe yìí. ṣó o mọ̀ wípé bí ewúrẹ́ bá ti fara jóná ó máa gbóòórùn ara ẹ̀ ni. bí ọmọdé bá sì kọyán àná àwọn àgbàlagbà wọn á fìtàn balẹ̀. ẹyẹyàn mo mọ ọmọbìnrin yẹn lóòótọ́ o. bí mo ṣe mọ̀ MC ni mo lọ ṣe ní Ẹdẹ. MC tí mo lọ ṣe ní Ẹdẹ ẹ rí fọ́tò kan tí wọ́n gbé tí a jọ wà nínú ẹ̀. aṣọ tí wọ́n mú lóde tí mo ti lọ ṣe MC ni mo wọ̀. aṣọ yẹn kọ́ ni irú aṣọ ẹ o àmọ́ nítorí wípé wọ́n ti mọ̀ pàṣọ tán ní mú nìyẹn. yálà wọ́n ra aṣọ òde yẹn ni o yálà ó kàn láṣọ tó jọ ń lé ni o àmọ́ wọ́n kóra wọn wá ní gàǹgì ni wọ́n ń bá mi ya fọ́tò. wọ́n ń bá mi ya fọ́tò nítòótọ́ nígbà tó ń bá mi ya fọ́tò yẹn mò ń bá wọn dápàrá oníkálukú sì lọ lọ́jọ́ náà mi ń gba nọ́mbà ẹ̀ kò gba nọ́mbà mi lẹ́yìn oṣù bíi 11 àbọ̀ ọdún kan ti kọjá ní ìwọ Fatima wá bẹ̀rẹ̀ sí bá mi ṣáàtì lórí Facebook olóò tí ń wá mi ti pẹ́ olóò tí ẹnìkan ó ti ọ̀hún kan ti gbá ẹ ẹnìkan ti ní kó sẹ́ndì owó kó tó rí pé wrong number ni tó ó bẹ̀rẹ̀ sí bá mi sọ̀rọ̀ èmi náà ń bá ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin ẹ̀gbọ́ gẹ́gẹ́ bí ọkùnrin ní tòótọ́ mo padà bá ẹ sọ̀rọ̀ lórí Facebook yẹn àgbẹ̀jọ́ ń sọ̀rọ̀ àìsíǹdì nọ́mbà ọ̀rọ̀dọ̀rọ̀ WhatsApp. bó o ṣe mọ̀ wípé mùsùlùmí ni mí mo máa ń kírun alukuran rí o alukuran rí gbogbo eléyìí tí mò ń ṣe mi ò ṣe nítorí Lizzy mi ò sì ṣe nítorí ìwọ Fatima gangan mi ò sì ṣe nítorí ẹni tó ní YouTube tí kí la ti ń pe àwọn blogger tó wá bá ẹ no àmọ́ nítorí àwọn tó jẹ́ olólùfẹ́ mi ẹ ti alukuran nìyẹn gbogbo tí máa sọ lónìí èyí tí n bá fi pamọ́ rọ́mọ́ wọ Fatima ọmọ Èkìá bírèkìá lẹ̀ ń pelédè ní tápà tí n bá fi parọ́ mọ́ ẹ alukuran ni mo gbèrú yìí ó sì ní oríṣiríṣi agbára nú gbogbo agbára nú ẹ ló lè gùn tó bá fẹ́ fi ègún dáyàn ó dá ní sẹ̀ríà fún mi àmọ́ tó bá jẹ́ pé irọ́ ló pamọ́ mi tí mo fẹ́ wá dìbọ́ǹkì yìí gbogbo ègún inú alukuran yìí tó á dá sẹ̀ríà fún ẹ ní ìní sọ jù bẹ́ẹ̀ lọ because why tó fi máa jẹ́ pé nígbà tí mò ń bá Lizzy jà ní ìwọ obìnrin tó ti lóyún bímọ fún mi lọ́dún 10 sẹ́yìn ló máa wá dé
kí nìyẹn ní ṣe ṣówó ló fẹ́ dọ́gbọ́n fi mí tọrọ torí ohun tó ń ṣẹlẹ̀ èmi ò mọ̀ mo mọ ọmọbìnrin yẹn lóòótọ́ ká má fọ̀rọ̀ gùn ó bẹ̀rẹ̀ sí wá mi wá tó ti yé bó o ṣe dédé mi tó o bá ẹ ní ìkírun Fatima lẹ́yìn ìgbà yẹn tí máa rí ẹ orí ló bẹ̀rẹ̀ sí bò ìjọ tó ti dé ẹ náà ló ti ní àwọn dárí ẹ àfáà ni wọn àwọn àfáà bí ẹ nǹkan olóò ti ṣetán nílé ìwé ló sọ fún mi nítòótọ́ ìrìn àjò wọ́ láti bẹ̀rẹ̀ àsìkò tí mò ń wí mo fẹ́ bìnrin ìrìn àjò wọ́ o kí n tó mọ Fatima obìnrin méjì ló ti bímọ fún mi gbogbo obìnrin tó sì bímọ fún mi ó dá mi lójú pé kì í ṣe pé mo ṣàìdásẹ́nì kankan Fatima gbogbo òtàn yìí ni mo jẹ́ kó o mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ nítorí pé o fẹ́ celebrity o máa bẹ̀rẹ̀ sí sọ pé kò sí nǹkan mẹ́ẹ̀ dáàbì ni ìyàwó bẹ́ẹ̀ lọ́fẹ́ àbúrò dáàbì nǹkan gbọ́dọ̀ wọn ìyàwó bẹ́ẹ̀ jọ lọ́fẹ́ ìyàwó kìíní kan lọ́fẹ́ nǹkan along the line ó di ọjọ́ kan o fẹ́ pe nọ́mbà ọkùnrin kan èmi ló pè tó sì mọ̀ mo gbé ẹ ṣépè látọjọ́ yẹn ni mo ti lé ẹ dànù kó tó di wípé ẹ̀gbọ́n mi tó bí mi lé tó ti mọ̀ nígbà tó wálé mi o bẹ̀rẹ̀ sí pé lọ́jọ́ tó o máa wá hòtẹ́ẹ̀lì mi ní mi ò mọ̀ ẹ̀gbọ́n mi yẹn ni ò mọ̀ tó o fẹ́ ṣe tó fi bẹ́ẹ̀ mọ̀ bóyá mo wà nílé àbí ìsínlé òru ló dé ní aago 11 kọjá o dúró sẹ́nu ọ̀nà àwọn aráalé ló pè mí pé ẹnìkan wà lẹ́nu ọ̀nà yìí mo jáde mo rí pé wọ́n ni ó di ẹrù gàgàrà ṣé láago 11 jẹ́ kí n wá dájú ọmọ yìí lásìkò tí mò ń wí mo fẹ́ ṣe lọ́ńṣì mo fi mi kàn wọ́n rò mo dẹ̀ bẹ Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ burúkú mo gbà ẹ́ láàyè wọlé títí tó máa tú ẹrù alukuraani ló ráàpù mọ́ pépà ṣáínṣáín tó máa fi ráàpù nǹkan yẹn alukuraani yẹn ló gbélé mi ló nà sí mi Fatima mo máa kọ́ àmọ́ mo fún ẹ láàyè lọ́jọ́ yẹn ò dúró ó dẹ̀ di ọjọ́ kejì ó yá máa wá lọ ilé yìí ní ìfẹ́ tí ẹ bọ́ ta ni kó má di pé ilé ẹnìkan ló lọ tó tí ẹ bọ́ ta ló ó di ọjọ́ kejì mo ní kó o máa lọ ṣùgbọ́n nítorí pé mo rántí pé Ọlọ́run ni mò ń bẹ̀ lórí lọ́ńṣìn tí mo fẹ́ ṣe tí Pàṣọ fẹ́ wá ṣeré fún mi lọ́dún náà tó dẹ̀ jẹ́ pé Ọlọ́run yẹn ló fi ń bẹ̀ mí wọ́n á gbà mo yọ̀ǹda fọ́lọ́run bẹ́ẹ̀ ló ṣe jẹ́ o lẹ́yìn yẹn gẹ́gẹ́ bí ọkùnrin tó fẹ́ fẹ́yàwó sóbìnrin tí mo fẹ́ ṣe mi ìní ilẹ̀ wò mo gbà ẹ́ láàyè òun wá sọ́dọ̀ mi along the line màá lóló olóyún òkè olóyún ibo làwọn òbí ẹ wà wọn ò gbọdọ̀ gbọ́ pé irú iwájú ọmọ gbé mo pe Ṣẹ́gun Ògúngbè mo pe ìyá mi ẹjẹ́ débẹ̀ ká sọ pé ó ti lóyún àwàlà ló lóyún fún ilé yín la dé ìjọ yẹn la mọ̀ pé ó dọdún méjì tán ti ń wá ẹ o ìjọ yẹn la mọ̀ wípé wọ́n ti pẹran nítorí pé wọ́n wá ẹ Fatima àbí lọ́jọ́ lọ́ńṣìn mi nígbà táwọn ọ̀rẹ́ ẹ máa dé gbogbo èèyàn lórí báwọn ọmọ olóṣó làwọn ọmọ yìí tó di ẹsẹ́ẹ̀dì wípé lọ́jọ́ yẹn mo ń sọ fún ẹ pé àwọn ọ̀rẹ́ yìí ó dìnáì wọn mo wá ní ṣé bí Òṣogbo náà ni wọ́n ti wá báwo náà ṣe mọ̀ pé mò ń ṣe nǹkan bí olóòwò bí wọ́n ṣe ra ibi àbí àwọn ọ̀rẹ́ yẹn lọ́jọ́ yẹn náà pẹ̀lú ẹ̀ èmi náà ni mo bẹ́ẹ̀ lọ́ọ̀dì wọn àbí ìgbà yẹn lọ meanwhile mo fẹ́ ṣe lọ́ńṣìn ní August 1st òde ní June láàrin June lọ́ńṣìn ní oṣù méjì nítorí pé mi ìfẹ́ kó dá àdúrà tí mò ń gbà sọ́lọ́run lọ́wọ́ nù Fatima ń gba ẹ̀ láàyè dúró ìgbà láàyè tó dúró tó fi ń lọ tó fi ń bọ̀ àárín yẹn ló lóyún Ọlọ́run náà ni mo tún wo ojú ẹ̀ pé tó no problem tó bá ti lóyún àmọ́ lọ́jọ́ lọ́ńṣìn ó farahàn ní mo mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ mo sì mọ̀ pé bọ́rọ̀ ẹ ṣe rí nìyẹn àbí òkè ó bímọ yẹn ìgbà tó bímọ yẹn mo pe àwọn èèyàn wọ́n bá mi sọ ọmọ yẹn lórúkọ náà along the line meanwhile ara àwọn nǹkan tí mo fi rò pé bóyá ọmọlúàbí ni ẹ pé o máa ṣe fẹ́ pẹ̀lú ntójú mi ti rí nínú ayé ṣé bí ara tí mo rò ní wípé béèyàn bá dé Fatima o máa kúnlẹ̀ ni o bó o bá lọ gbomi wá tó o bá fẹ́ gbómi fún yàn o máa kúnlẹ̀ ni o bó o bá lọ gbé oúnjẹ wá tó o bá fẹ́ gbé oúnjẹ yẹn fún mi o máa kúnlẹ̀ ni o tó o bá fẹ́ palẹ̀ àbọ̀ mọ́ o máa kúnlẹ̀ ni Fatima gbogbo èèyàn sì ló ń ṣe fún àbí ara àwọn gímìkì tó lò nìyẹn o but at the end of the day ìgbà tí mo bẹ̀rẹ̀ sí mọ̀ ẹ́ látọjọ́ lọ́ńṣìn pé àwọn ọ̀rẹ́ tọmọ yìí kó wá yìí olóṣó ni wọ́n ṣé kì í ṣọmọ olóṣó lọmọ tó borí wá fún mi yìí
àmọ́ mo tún gbàdí kámú pẹ̀lú pé mo fura o ti lóyún mo ń bẹ lọ́hùn pé kí fíìmù mi kó kẹsẹ̀ járí mo gbà ẹ́ láàyè olóyún yẹn ó máa bí èmi mà ní mo gbé ẹ lọ sọ́spítù èmi mà sọ iye tó yá mi nínú gbogbo owó tó fi gbé oyún àárín yẹn mà ló ní òun fẹ́ sáàfù tó ti fẹ́ sáàfù látọdún méjì tó ti ṣe tán ní skul mo mà ṣírí ẹ nígbà tá a délé yín pé wọ́n ti ń wá ẹ látọdún méjì mi ì fi bínú o mi ì sọ̀rọ̀ o àti mo kọ̀pílẹ̀ lórí ẹ̀ mi ì sọ kankan o ti lóyún already mi ì lè fẹ́ kó ba ìbẹ́ lọ́hùn mi jẹ́ ok mo wá mọ̀ wípé wọ́n ti ń wá ẹ ní látọdún méjì ok olóyún o ṣe series of things like that mo ń wọ ẹ mà ní o bímọ yẹn ó láǹtí ẹ̀kan tó lóhùn ló ń ṣe ẹ́ mi ì rántí orúkọ ẹ̀ mọ́ àǹtí ẹ tó lọ́mọ bàbá ẹ ní o ti mọ ẹni yẹn òun ló ṣe ẹ́ òun ni ìfẹ́ kò ní lọ́kọ pé òun ni kìnnìkan kìnnìkan at the end of the day àwọn ọmọ tí mo ti bí kó tó wá gbogbo ọmọ mi tíyàwó tí mo ti fẹ́ tẹ́lẹ̀ kó tó dé kó sọ̀dọ̀ mi náà ń gbé tí n bá jó lórí burúkú ọmọ tí n bá jó lórí burúkú ọkùnrin obìnrin ò ní da ọmọ sí mi lákàtà kí nǹkan kan má lè ṣàwọn ọmọ yẹn kọ́ má bì lápá kọ́ má kàn lẹ́sẹ̀ day one ló ti mọ̀ wípé báyìí àbí now kò sí tó ṣàwọn ọmọ mi àwọn ọmọ yẹn ò bá mi gbá kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ló máa ń ṣe wọ́n olóyún bímọ lẹ́yìn ìgbà tó bímọ tán ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí mọ̀ pé àwọn ọmọ yẹn orí wọn bẹ́ẹ̀lì kìnnìkan kí ni gbogbo eléyìí ìjọ tó sì máa lọ èmi kọ́ ni mo lé ẹ Fátímọ̀ ohun tí mò ń fún ẹ ni kò tó ẹ torí bó ṣe ń bọ̀ o rò pé owó wà lọ́wọ́ mi rẹpẹtẹ ni o rò pé owó wà lọ́wọ́ mi rẹpẹtẹ pé bí àwọn actors kan ṣe ń jáde tówó ńlá wà lọ́wọ́ wọn ìgbà tó dénú lé mi lórí pé 3 bedroom flat ni mo lò ìgbà tó dénú lé mi lórí pé normal 3 bedroom flat ni ó sì èrò ẹni pé ó kú wà ló fi lóyún sùúrù ẹni ò gbé mọ́ òun gbé àwọn condition ńláńlá mi sì tẹ̀lé nígbà tí nì tí mi dẹ̀lé lọ jáde ok mo jáde lọ nítorí kan mà ní àwọn ọmọ mi tẹ́tẹ̀ẹ̀ta yẹn mo fẹ́ pààrọ̀ léèwé wọn wọ́n ní kó wọn wá ṣe exam ni mo káwọn ọmọ yẹn lọ ṣe nígbà tí máa padà délé ní ìbá ẹ Fátímọ̀ ok ó ti bímọ o nígbà tí mo wí o kì í ṣe pé mo fẹ́ fẹ́ ṣùgbọ́n ok o ti lóyún kó má bàdúrà mi jẹ́ kó má bà kó jẹ́ mo dẹ̀ gbà ẹ́ ok no problem kó tẹ̀ sí wa ṣé bí nígbà tí mo délé yọ yẹn mi ìgbà ẹ o dé gan o ti délé padà látàgò 3 mi ìgbà ẹ lé yẹn ìgbà tó máa dé bí aago 7 lédè gbogbo tí mo sọ yìí kí n bá ti parọ́ mọ́ ẹ mo ti fa àlùkùrá mbúra o ẹnikẹ́ni tó bá parọ́ lé mi àti ẹ ló lè pè ìgbà tí ó máa dé ó kàn kó dẹ̀ ṣe ó kí ni ó wọlé kó dẹ̀ máa dé báyìí lóní neighbor tó wà nísàlẹ̀ mò ń bá sùn ọ̀dọ̀ ẹ̀ ni mo ti ń bọ̀ ní tó sọ lọ́dọ̀ yẹn yẹn ó máa da gbogbo inú ilé yẹn rú pẹ̀lú gbogbo bó ṣe ṣe gbogbo wàhálà mi ìmà fọwọ́ mi kan yẹn ó sì sọ̀rọ̀ látago 7 alẹ́ yẹn aago 2 òru ló panimọ́ tí n bá parọ́ kó máa já mi kẹ́lẹ́dà ẹ̀dẹ̀ máa kò mí lójú kẹ́lẹ́dà ẹ̀dẹ̀ máa jẹ mí jà ẹ̀ aago 2 òru ló panimọ́ mo pe ìyá mi tí ìyá mi tún bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé mi máa rírú eléyìí kí ni mo wá kó sí ìyá mi ní Lukman kádàrá ẹ̀ ni torí kò yẹ kó jẹ́ mi máa tó kó sí wẹ̀ nígbà táàrọ̀ ọjọ́ kejì máa mọ́ Fátímọ̀ ṣe mo lé ẹ lé ní bí ilé ẹ fúnra rẹ ló gbéra kódà ibi tó lóò fẹ́ lọ mo tún fún ẹ 10,000 owó mọ́tò bẹ́ẹ̀ fẹ́ lọ ṣe sàrà kan ó ti dágbére ìyẹn tẹ́lẹ̀ kó tó di wípé ó dáhùn tó dálẹ̀ lẹ̀ àárọ̀ ọkọ̀ alẹ́ ìrọ̀lẹ́ ọkọ̀ làkẹ́ ẹ lọ bí tẹ́ ẹ lọ òun ló dáhùn tó dálẹ̀ lẹ̀ mo ti fún ẹ lówó mọ́tò bó o máa ṣe lọ́jọ́ yẹn máa nìyẹn tó ti gbére tí mi rí ẹ mọ́ lẹ́yìn ìgbà tí ọmọ yẹn pé ọdún 4 sí 5 òun mú wá sílé ìyá mi lókè ìdìgbò fún léyá gbogbo ìgbà yẹn ó ti ń rẹ̀ ẹ́ màá dẹ̀ lè sọ pé mi àti ẹ ò ríra ok àárín yẹn mo wá lọ sí Dubai yẹn ni mo wà tíwà àti àwọn ọ̀rẹ́ ẹ̀ tẹ́ ẹ jọ ń ṣolóṣó tẹ́ ẹ jà tí wọ́n bínú text message sí mi tó ṣàlàyé pé Fátímọ̀ ó máa mú oko àwọn tó ń ṣaláṣẹ́wó ni o àwọn tó ń ṣe àwọn tó mọ̀ nǹkan ṣe bí nítorí pé ẹja ló ṣe bẹ́ẹ̀ torí pé ẹja lọ̀rẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ gbogbo ìgbà yẹn dẹ̀rẹ́ o ti lọ ń lọ ẹ ìyẹn ò rí ẹ mọ́ ok ìyẹn fún gbogbo message ó dà sí mi ó kú mọ̀ the following iléyá tó o máa wá tó o tún wá ń bẹ ìyá mi pé kọ́ bẹ̀ mí lẹ́yìn tó o ti lọ ṣe gbogbo orí burúkú tó fẹ́ ṣe now ìjọ tí mo ti sọ lójú ẹ pé eléyìí ẹ má jò dúró sàkání ni o báyìí ni o Fátímọ̀ ìjọ yẹn ló lọ tá ò kúrò ẹ mọ́ rárá tó o lè wẹ̀yìn mọ́ níjọ́ tó o ti mọ̀ pé mo padà mọ̀ olóṣó yẹn bó ń ṣiṣẹ́ olóṣó lóṣogbo lẹ́yìn ìgbà yẹn mo ti wá Òṣogbo lẹ́ẹ̀mẹ́ta stand tó ń dúró sí gẹ́gẹ́ bí olóṣó Fátímọ̀ mo dé stand yẹn
mo mọ àwọn ọ̀rẹ́ ẹ̀ tí n bá ti bọ́lẹ̀ nínú mọ́tò ta ìbọ́lẹ̀ ẹ̀yin lọ́kọ rẹ wá ẹ̀yin lọ́kọ Fatima kíníkan èmi ò ní sọkọ ẹ o ó lóyún fún mi lóòótọ́ ó sì bímọ. Fatima lẹ́yìn tó kúrò lọ́dọ̀ mi ó ti lọ lé ọkọ méjì ó bímọ obìnrin fẹ́ nìkan ó lé ẹ̀ ń bẹ̀ ìkejì bí mọ̀ bóyá ó bímọ ń bẹ̀ wọ́n padà lé ẹ̀ ń bẹ̀ sẹ́mi náà ni mo tún lé ẹ̀ ń bẹ̀ èmi náà ni mo tún ní káwọn méjèèjì yẹn tó kọ ẹ̀. Fatima ó ti padà sí stáǹdì aláṣẹ́wó yín mo wá bẹ̀ nínú àwọn ọ̀rẹ́ ẹ̀dá ẹ̀dọ́ ń ṣaṣẹ́wó lẹ́yìn ọ̀rọ̀ yìí ó ti rán sí mi tó pè ní tání yìí àwọn ọ̀rẹ́ ní ìjọba wá bí nọ́mbà sọ̀rọ̀ yẹn kìnìkan gbàkọ́dọ́góje èrò wáyà táwọn àwọn àtàwọn pọ̀ nǹkan gbàkọ́dọ́góje. Ok now ní ìsìn torí wípé mi àti Lizzy ń jà ọ̀rọ̀ mi ń trend ó wá rò nínú ẹ wípé o lè fọ opportunity yìí gbowó lọ́wọ́ èèyàn káwọn èèyàn máa wá dáwó fún ẹ àbí wo ló fẹ́ lò àbí ṣé ọmọ tó o bí tí mo padà mọ̀ pé lóṣó ni ẹ ní ìwà ní ìwò pé kí n tó lè gbà pọ́nmọ́ mi lọ́mọ yìí wọ́n á lọ ṣe DNA jẹ́ n kú òun gbogbo bẹ̀ yẹn ìtàn ẹni mo sọ yìí o Fatima nígbà tó o lọ kò ju ọjọ́ karùn-ún àbọ̀sẹ̀ kan ó dé sínú àdúgbò tí mò ń gbé yẹn padà inú ilé kan ló ń gbé nsàlẹ̀ torí kí ló dúpẹ́ sáfìsì tó fẹ́ ṣe NYSC tó fẹ́ ṣe mo ti bẹ́ẹ̀ ṣe transfer láti ìlú tó gbé ẹ lọ bí i Niger bí nkankan mo ti bẹ́ẹ̀ ṣe transfer sí Akẹ́ South ló ti sáàfù tán àbí ní local government ó padà sínú ilé yẹn inú ilé tí mo ń gbé yẹn ó padà síbẹ̀ ibì kan lọ́wọ́ ọ̀sàlẹ̀ ló ń gbé mi ò dẹ̀gbọ̀n lọ́wọ́ ọ̀sàlẹ̀ yẹn rí gbogbo píríọ̀dù tó lò lọ́dọ̀ mi ò mọ pápá abẹ́ ṣe rí báwo ló ṣe mọ̀yàn ń bẹ̀. So nídìí èyí gbogbo àṣírí wọ̀nyí bó ṣe rí pé mo mọ̀ Fatima ṣe ló sá pátápátá níjọ́ tí mo ti sọ pé mẹ́sẹ̀gì báyìí òun báyìí wọ́n sẹ́ǹdì ẹ̀ sí mi ìjọ yẹn ló lọ gbé tá ò yẹ mọ́ títí dè mí o ò sì pè mí o ò pè mí onídàá bá pè mí tó bá ti bèrè owó skul máa kọ́ọ̀tù lé mi ìwọ sọmọ ẹ nìkan ni máa kọ́kọ́ bí láyé Fatima ẹjọ ní èjì tí mo dé yìí ọjọ́ orí mi ti lé kan ní 50 ẹjọ ṣé èjì yìí tí a bá sọ fún mi pé obìnrin ò lè bímọ fún mi I am an actor entertainer ni mí people knows wípé ẹ̀yin irú yín wà tẹ́ ẹ fẹ́ bímọ fún entertainer at all cost ọ̀pọ̀lọpọ̀ yín nígbà tẹ́ ẹ bá fẹ́ entertainer yẹn tán tọrọ owó ò bá rí bẹ́ẹ̀ ṣe lérò lẹ máa ń yọ ọwọ́ tẹ́ ẹ máa ń yọ yẹn tí ìrìn àjò mi bá ń wọ́ láti lẹ̀ èmi ò fi ìrìn àjò mi bò ìrìn àjò mi wọ́ àwọn èèyàn mi mọ̀ pé ìrìn àjò mi wọ́ àmọ́ ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ òun lè gba ẹlẹ́gbà kò bá tiẹ̀ mú ó lọ àwọn tó fẹ́ wọ́n lé ẹni tí n bá tún ti fẹ́ tó kọ̀ mí tèmi ò bá tiẹ̀ mú nìyẹn ẹ̀kọ́ ẹ̀ ni mo jẹ́ ẹlòmíì á sì gbà mí ẹ̀kọ́ mi ló jẹ́ ẹlòmíì á gbà ìyẹn ò jẹ́ nǹkan kan. Ok tọ́lọ̀ mi bá wá ń trend wọ́n lọ ṣe fídíò ẹgbà wá o ngangan ẹ̀wọ́n tẹ̀ kí ya jẹ mi ya kí ni àwọn obìnrin bímọ ìjọ tó bímọ lọkọ wọn kú obìnrin lọkùnrin dọmọ 5 lẹ́kùn tó kú ìyá kí ló wá jẹ Fatima bọ́ sórí fídíò padà kó gbé Kùránì bí mo ṣe gbé yìí kó gbé lérí pé tó bá jẹ́ pé lóṣó ni ẹ lóṣogbo kó rí báyìí fún ẹ pé tó kì bá ń ṣe lóṣó lóṣogbo kó rí báyìí fún èmi ní kó fi rẹ́bà ní kó má rí bẹ́ẹ̀ fún ẹ má wọ̀nyí kò sọ pé èmi látàyè mi yìí tó o bá kí n ṣe lóṣó lóṣogbo kó fi mí ṣe. ọ̀rọ̀ mi wá wà ńlẹ̀ ó ń trend pé mi àti Lizzy Anjorin ń jà wọ́n á pé àwọn àtàn ẹ̀ wọ́n fẹ́ gba tiẹ̀ jẹ́ wọ́n ní kó wá jáde kó ṣe fídíò kó lóòótọ́ ẹni ní ìyàwó ẹ̀ ìbọn ló fi jẹ́ ìyàwó mi ṣé mo lọ lé yín lọ tọrọ ẹni ilé yín tí èmi àti ọ̀rẹ́ mi Ṣẹ́gun Ògúngbè àti ìyá mi lọ àti àfáàsẹ̀ ní white ọ̀rẹ́ mi tá a jọ lọ ó ti lóyún mo ti ṣe lọ́ńṣìn bó dẹ̀ ṣe lóyún ò lọ ilé ìlú wa o àwa la orí wa pé ọmọ tó wá jókòó yìí àmọ́lé àmọ́ náà àmọ́ ní láìda ẹja lọ lé wọn ó ti lóyún fún wa ṣé bí jọ́ta nílé yín la mọ̀ pé lẹ́yìn ọdún méjì náà ti ń wá ilé wọn ò yẹ rárá tó bá jẹ́ pé ọ̀rọ̀ náà ni mo tún pa Kùránì rèé o wọn lọ́dún méjì náà ti ń wá ilé wọn ò yẹ rárá wípé so ilé mi ló wà onírọ̀ o èyí tó dọ́dọ̀ mi kò yí oṣù méjì lọ so tọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ sí mi lórí social media wá yàn gẹ́gẹ́ bí opportunity káwọn èèyàn lè wá dáwó fún ẹ ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá fẹ́ fún lówó gẹ́gẹ́ bí wípé ọmọbìnrin kan ti bára ẹ̀ láyé jẹ́
ẹ fún ní ẹ má ṣe sàrà fún ṣùgbọ́n wípé ẹ Portable àlejàn ó bá yé ẹ̀jẹ̀ torí ẹ̀ láti fẹ́ ẹ̀kọ́ ẹ̀ ọlọ́run máa ẹ̀ṣẹ̀ iná ẹ̀ṣẹ̀ ní irú ẹni bẹ́ẹ̀ ń kó lera ẹ̀ lórí o lálẹ́ ọjọ́ tó o sì máa lọ mi ò kì í ṣe ẹran tútù àmọ́ bó o ṣe sọ̀rọ̀ tó lọ́jọ́ yìí mi ò máa gbìn látago 2 alẹ́ di aago 2 òru ṣé mo gbìn àárọ̀ ọjọ́ kejì ló kó nínú yàrá ọ̀dọ̀ ẹ tó o fẹ́ wọnú yàrá mi tó o fẹ́ bímọ tó fẹ́ lọ bí mo dẹ̀ tẹ̀lé ẹ bí mo dẹ̀ ṣe tẹ̀lé ẹ títàlẹ́ tí mo tẹ̀lé ẹ bí ìnà ẹ mi ń fọwọ́ kàn ẹ o kàn tọ́nu bìrìbì ẹ pọ̀n mi lóhe ó yọ̀ bọ́mọ́ ẹ lọ́wọ́ ni oṣù 2 nínú fi rún mi lẹ́yìn ìgbà tó lọ ìyàwó ẹ̀gbọ́n àbúrò mọ́mí ẹ kan bẹ́gbọ́n mọ́mí ẹ òun bẹ wúmà yẹn sí mi ìyá kí ló ti máa ń pè náà wúmà yẹn kódà kó ti fẹ́ yàwó mi nígbà tí wúmà yẹn ṣe ń pè mí tíyà ó ti tó ṣe ń bẹ̀ mí pé kí n jọ mo ní mo ti níyàwó wọn ní èèyàn fẹ́ yàwó 2 mo ní èmi ò lè ṣerú ẹ̀ ìrìn àjò mi ti wọ́ kọjá kí n tún wá kóbìnrin jọ ẹ ṣe bí ìyàwó ni mo fẹ́ sílé ìyàwó tí mo fẹ́ sílé lónìí mo ti ń fẹ́ ọdún 7 ti kọjá pé mo pàdé obìnrin mo ń fẹ́ 7 years ti kọjá mo dẹ̀ ṣẹ̀tọ́ lórí ẹ̀ ó sì wà nínú ilé mi di sìn Fatima ṣó o lóṣù 6 nínú ilé mi ni ìyàwó mi àti jọ ń gbé ní ìsìn ọdún 4 ti kọjá ọdún 4 ó ti kọjá ó yẹ kó ti lọ tó bá jẹ́ mi ni mi ń dá ìrìn àjò mi tó wọ́ láti lẹ̀ ẹ̀ wá fẹ́ lò èké sí ni kó lè wọlé òdo lẹ́ máa gbà ìyẹn lè fẹ́ bìnrin kó rí pé kò wọ̀ kó ní kálukú máa lọ ẹ ẹni bá lọ sórí nọ́mbà 8 kò ní dúró nọ́mbà 7 ẹ gbàgbé wèrè wá bọ́ síta wá sọ ẹwẹ́ èèyàn ẹ má múra yín gan o ẹ má múra yín gan o ẹni kó ẹkọ̀ sí tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ni pé ẹni kó gbé Kùránì lérí wípé sẹ́ tó bá jẹ́ pé ṣẹ́ olóṣó ló ń ṣe lóṣogbo kó búra sí tó bá jẹ́ kì í ṣe ṣẹ́ olóṣó ló ń ṣe lóṣogbo kó búra sí tó bá jẹ́ wípé èmi ni mo lé kó búra sí tí kì í bá ṣe pé mi ni mo lé kó búra sí ayé gẹ́sí mi kí ni wọ́n rún dáa mi ok ma kọ́ tèmi kó búra sí jẹ́gbọ́ kó búra sí kó lo Quran kó má wọ̀rí wọ́n ní ọlọ́run kìgbẹ́ ọlọ́run máa gbẹ́ kó tó mú yẹn má wọ̀rí kó lo Quran kó fi búra èké mo wà ókè pẹ̀lú ẹ̀ wà bọ́ online now irú ìwọ ọmọbìnrin tí mo rí wípé ègé ló gé tó fi wọlé mi tí mo mọ̀ pé ègé ló gé oníkọ́lọ́ bí Pasuma léèrè ìwọ ní Pasuma gbé sórí mi lọ́jọ́ lọ́ńṣẹ̀ mi tó o bá gbàgbé ó mọ wèrè tó ṣe ń bẹ̀ ìjọ yẹn ni mo mọ̀ pé lóṣù yẹn ní ìmàlẹ́ ẹ̀ nọ́tàn tí tó lọ fúnra ara ẹ̀ búra fáwọn èèyàn tó bá jẹ́ mi ni mo dẹrù ẹ síta o búra fáwọn èèyàn tó bá jẹ́ pé mi mọ̀ pé o ṣe lọ fúnra ara ẹ ló lọ o ọmọ ti pọ́ ọmọ ọdún 10 báyìí wàá wò pé lọ́sẹ̀lẹ̀ tó bá jẹ́ mi ni mo lọ ọmọ yẹn tó bá dá ẹ lójú mú sínú ọkọ̀ gbogbo ọmọ tí mo bí láyé inú ilé mi ni wọ́n wà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo ọmọ tí mo bí sọ́fà abẹ́ mi lọ́wọ́ kò sọ́mọ kankan lábẹ́ ìyá tó bí wá ní ọ ní kó má bàa kẹjọ ẹ lè gan àbí kó má bàa lọ fi ṣẹ́ṣó kó má bàa lọ ṣe o ayé gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ayé gbogbo yín máa bàjẹ́ jáde kó o kúra fáwọn èèyàn kó kì í ṣe lóṣooṣogbo jáde kó o kúra fáwọn èèyàn gbígbé mi ni mo lé ẹ jáde nínú ilé jáde kó o kúra fáwọn èèyàn pé kì í ṣe jọ́ tó o mọ̀ wípé àwọn tẹ́jọ́ ń ṣe olóṣó wọ́n ti da mẹ́sẹ̀gì ránṣẹ́ sí mi mo ti mọ̀ pé olóṣó ni ẹ jáde kó o kúra pé kì í ṣe jọ́ yẹn ló sá pátápátá tó wà bẹ́ẹ̀ yá mi sí ni mo jáde o ti gbọ́ mo ṣe fídíò yìí nítorí ẹ̀yin olólùfẹ́ mi obìnrin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ bọ́ sábẹ́ comment tẹ́ ẹ kọ̀kọ̀ kúkọ ẹni tá yí ẹ̀ wọ́ọ̀sì ju tèmi lọ́wọ́ àánú yín bẹ́ẹ̀ni ẹni títí ẹ̀ wọ́ọ̀sì mo ti fẹ́ obìnrin kí n tó pàdé mi ń sì rẹ́dì láti fẹ́ ọlọ́run ló fi kọ́ mi lọ́rùn obìnrin tó gbé Kùránì wá débi wípé nígbà tó ṣe yẹn tó lọ Al-Kùránì yẹn inú mọ́sálásí kan ni mo lọ gbé sí níbi tí mo bẹ̀rù ọlọ́run dé pé tó ọmọbìnrin lè ti lọ́nú ayé mi àmì mọ́ Al-Kùránì yìí ó fi bẹ̀ mí nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ni mo dẹ̀ lọ gbé sí mọ́sálásí ṣáwọn èyí obìnrin yẹn nǹkan yàn ni àwọn èèyàn wà tó bẹ̀rẹ̀ bí 16 bímọ fún láyé wá bọ́ síta ìyàwó kìíní ìyàwó kejì ò kí ni wèrè káwọn èèyàn kọ́ lè bí tí a bí nobody àfẹni tó bá wò gbọ́ ní sọ bẹ́ẹ̀ kó o jáde kó o kúra sí gbogbo tí mo sọ o ìwọ tí mo dé sáàdì tó ń lò lóṣogbo mo débẹ̀ dáadáa kò síjọ́ tí mo débẹ̀
tí wọ́n sọ pé àyànkọ rẹ wá nǹkan kan ṣe bẹ́ẹ̀ ni wọ́n náà ni mo ti mọ̀ pé o ti bímọ fẹ́ nìkan wọ́n ti lé ẹ̀ o ti lọ fọ́kọ kejì wọ́n ti lé ẹ̀ gbọ́dọ̀ ti jáyàwó mi ṣé mo fẹ́ ẹ ni mo fẹ́ ẹ ni olóyún fún mi náà olóyún fún mi ní kórìkọ mi má bàjẹ́ àti nítorí tọ́lọ́run mo gbà mo ṣe kó mọ́ ẹ̀ àdìtà ló sọ fún mi pé mi ni mo ní báwo ló ṣe ṣúọ̀ fún mi pé mi ni mo ní látọ̀dún yẹn dẹ̀rẹ́ ohun tí mo ní lẹ́mìí ni pé tó ọmọ tó lóhùn bíi ní jọ́kíjọ́ tọmọ yẹn bá wálé ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé màá kọ́kọ́ ṣe DNA test tó bá jọ́mọ mi màá gbà sábẹ́ màá máa tọ́jú ẹ̀ àwọn tó lọ wà lábẹ́ mi nǹkan kan ò ṣe wọn ọ̀dẹ̀ lábàwọn ọ̀dẹ̀ lẹ́sẹ̀ mi wà ní tọ́jú ọmọ yẹn màá wá tọ́jú ọmọ yẹn ọkọ ṣóòtì no obìnrin ò gbé mi lọ́mọ lọ so opportunity tó fẹ́ lò yìí kò lè jẹ́ ohun tí mo fẹ́ sọ fún ẹ nìyẹn YouTube tó gbé ẹ jáde nìkan àwọn ló pawó fún bó ṣe jẹ́ nìyẹn ó dàbọ̀ for now mo ṣe lọ́nà so tó bá wá jẹ́ pọ́mọ mi lọ́mọ tó gbé dání báwo lè fẹ́ kí tọmọ yẹn jẹ́ lọ́dọ̀ mi pẹ̀lú fídíò tó ṣe wípé láyé ìgbà tèmi àti èèyàn ń jà ló wá jáde tó ń wíwí kúrì ó yá jáde kó dìbọ́ǹkì ẹ̀ nǹkan tí mo sọ pé kó dìbọ́ǹkì jáde aláṣẹwó nìyẹn lóṣogbo màá mú wọn dé sáǹjẹ màá gbé àwọn èèyàn ẹ kó bẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ pé wọ́n gbọ́dọ̀ jẹ́wọ́ wọ́n á jẹ́wọ́ ilé ìtàṣe ẹwọ́ èèyàn olólùfẹ́ tẹ́ fẹ́ mi ó dàbọ̀ àwọn tó jẹ́ pé tí Fátímọ̀ ti wọ̀ yín létí tó ó tún dàbọ̀ náà gbogbo tí n bá fi parọ́ nínú ọ̀rọ̀ tí mo sọ yìí ó kù mí ó kù Ọlọ́run ọba tó dá lé ayé tó dá mi tó dá Fátímọ̀ bí ọ̀rọ̀ àárín mi àti Fátímọ̀ Mohammed bó ṣe rí nìyẹn mi ò fẹ́ sílé mi ò fẹ́ níyàwó kì í ṣe ìyàwó mi ò lọ tọrọ ẹ o mi ò tọrọ ẹ o ó lóyún fún mi mi ò sì kọ́ èmi kọ́ ni mo sì lé fúnra ẹ̀ ló lọ bó ṣe jẹ́ nìyẹn àwọn ọ̀wà ọ̀dàlẹ̀ tó òun ni mo sọ yẹn tó bá jẹ́ pé ẹ̀yin lẹ bí mi bóyá kí n fẹ́ mi obìnrin bẹ́ẹ̀ sílé bóyá kí n má fẹ́ ẹ máa sọ fún mi ní comment section bó ṣe jẹ́ nìyẹn ìdẹ̀bọ̀ ọ̀tà lẹ́yìn ọdún mẹ́wàá yẹn bóyá lóko kan díẹ̀ rárá nonsense. Fátímọ̀ èmi ni mo sọ Màbúbù lórúkọ o tó bá dá ẹ lójú pé mi ni mo ní pé tí n bá ti ṣe DNA máa sọ pọ́nmọ mi ní àárọ̀ látílẹ̀ máa mọ́ yìí cháì máa mú ọmọ yẹn bọ̀ lábẹ́ òkúta tó bá ti dá ẹ lójú ẹrú bùkátà ọmọ ò bà mí o ilé ìwé ebo lọmọ fẹ́ lọ ṣèbí ilé ẹ̀kọ́ tí mo lágbára ni máa fọmọ sí màá dẹ̀ máa fọmọ lóúnjẹ ibi ò bá ó ṣe jẹ́ nìyẹn o wọn ọmọ mi bá mi lábẹ́ òkúta tó ti jẹ́ nìyẹn mo ní.